ṣe ní ìbànújẹ́ sórí àwọn olùgbé ìlú Ìláró àti àwọn òṣèré tíátà kodò nígbà tí ìròyìn àgbọ́sọgbánú ikú Alhaji Taiwo Hasan Ogogo fi gbàgbóró kan lọ́jọ́ 23 oṣù kẹjọ ọdún 2016 yìí. Ìròyìn tó gbàgbóró ni pé àìsàn kánsà tó ti wà ní ìpele 4 ló gbẹ̀mí olóògbé náà. Ẹsẹ̀ ògbèrò nínú ọgbà Ṣadé Agúnlóyè Pavilion tó wà ní ìlú Ìláró nígbà tí wọ́n ń ṣe ayẹyẹ ìkẹyìn fún olóògbé náà. Bẹ́ẹ̀ ni àwọn àáfàá àti àwọn aṣojú ìjọba pẹ̀lú àwọn òṣèré tíátà àti aṣojú ìjọba láti ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn sọ púpọ̀ sí i nípa ìwà dáradára tí olóògbé Taiwo Hasan Ogogo wù. Gbogbo ní ìdí báyìí nǹkan ẹyọ kan náà ló ní ìdí. Òun náà ni àánú Ọlọ́run bá wa yọ́nú sí gbogbo. Ọlọ́run bá wa yọ́nú sí. Ọlọ́run bá wa yọ́nú sí. Ẹni Ọlọ́run bá yọ́nú sí gbogbo ìbéèrè tó bá wù ká béèrè lọ́wọ́ rẹ̀ Ọlọ́run ní fi dá láàmú. Ọlọ́run bá wa yọ́nú sí gbogbo. Suratul Ikhlas. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Sẹ́nẹ́tọ̀ Ọlámilékan Adéọlá Yáyì tó já sí pé látìgbà tí ara Ògógó ti yá ni wọ́n ti dúró nídúró wípé kò sí iyekíye táwọn ò má lè ná láti dá ẹ̀mí Ògógó padà. Gbogbo iyekíye láyé àwọn rẹ́dí àti náà wọ́n dẹ̀ ná títí tí Ògógó fi jáde láyé lánàá. Sẹ́nẹ́tọ̀ Ọlámilékan Adéọlá Yáyì Ọlọ́run bá dúró tì wọ́n bá fi san wọ́n lẹ́san lórí gẹ́gẹ́ bí wọ́n kún fún wa. Bàbá kábíyèsí Ọlọ́run bá dúró tì yín o, Ọlọ́run bá dúró tì yín o, wọ́n fi kú Ògógó wọ́n fi tú Ìláró. Bàbá kábíyèsí Onímàṣàyí Ọlọ́run bá wa dúró tì yín ọlá títóbi Ọlọ́run ọlá agbára Ọlọ́run. Wọ́n bẹ̀rẹ̀ látòrí bàbá wa lálùbáríkà ní bàbá wa the Grand Chief Imam of Ìláró. Allahu Akbar, Allahu Akbar. Ọlọ́run jọ nínú àánú ẹ̀ àwọn gangan l'Ògógó làwọn náà. Mo fẹ́ kí kábíyèsí ọba Olúgbé nítorí pé àwọn bàbá wa tí ọba yìí bá ń ṣẹlẹ̀ inú bàbá kì í dùn nítorí ilé yìí mo fẹ́ kí wọn kú rọ́jú. Kò sí bàbá tó máa fẹ́ kí àwọn ọmọ wọn ológo kọ́ máa yọ sọ́nù nítorí ẹni tí à ń ṣèrántí ẹ̀ lónìí tá a fẹ́ ṣe ìsìnkú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Hasan Ogogo wọ́n jẹ́ ògo ní ilẹ̀ Yewasa local government tó jẹ́ chairman. Irú nǹkan báyìí ní agbára Ọlọ́run àdáwọ̀ ẹ̀ dúró. Kábíyèsí òní fojú sunkún wọn, àwọn ẹbí wọn àwọn òní fojú sunkún wọn. Mo kí àwọn àgbààgbà fún àlọ́kùn kalẹ̀ òfin ẹ̀kú rọ́jú nítorí pé òun bá ń ṣe lónìí ìṣòro tó mú ẹnikẹ́ni kù rárá ni ṣùgbọ́n ọmọ Ọlọ́run nítorí pé ẹni tí a ò bí nìkan ni ò ní kú nítorí sọ fún wa wípé every man shall die and shall be once. Ẹyẹ wa kò ní ẹ̀dá wọn o. Ikú Ògógó lápára Ọlọ́run kò ní dàlú Ìláró. Lápára Ọlọ́run eléyìí tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run á rán wa lójú. Ẹni tó máa ń ṣẹlẹ̀ tó máa ń ṣe bí Ògógó yẹn ṣe lọ Ọlọ́run á pèsè fún wa. Láàárín àwọn ẹbí ẹ̀ ohun tí òun ò lè ṣe ní rere ní agbára Ọlọ́run àwọn èèyàn á ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọba tí ń rí ọ tí kìí kú tí kìí sùn tó gbégbà tó bá ń ṣe nǹkan kò ṣaláì mọ́ síbẹ̀ ọba yẹn ló rí ẹ o gbogbo tó bá ń ṣe nǹkan lọ́wọ́ àwọn àpò Ọlọ́run ṣe kíni Ọlọ́run rí ọ subhana rabbika. Inshallah, we go to the next and the last speech. That is coming from the Ogun State government. The representative of the governor is here with us. Honorable Wasiu Isiaka, Commissioner for Sports and Youth Development. Representative of the governor, your speech, sir. Auzubillahi minash shaitani rajim. Bismillahirrahmanirrahim. Mo kí gbogbo àwa tá wà níbí ní kíkí tó tóbi jùlọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good morning, everybody. I am here today with a heavy heart to represent the governor of Ogun State, His Excellency Prince Dapo. Lẹ́yìn náà ni wọ́n kírun sí i lára. Allahu Akbar. Allahu Akbar.
Assalamu alaikum wa rahmatullahi. Assalamu alaikum wa rahmatullahi. So loved by everybody. When he was sick, both known and unknown, they are praying for him for speedy recovery, but unfortunately we lost him. So what message you have for the family and the church? So that they should keep his legacy going. Though he was no more, but the legacy kept alive. Òrìṣàbùyì Olúwafẹ́mi ló ń jábọ̀ ìròyìn fún ilé-iṣẹ́ ìròyìn African News Broadcast ti Yorùbá.